Hello. Ẹ̀yin èèyàn mi. A kú bójú ọjọ́ ṣe rí o. A kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibikíbi tẹ wà tẹ fi ń gbọ́ wa. A kú ìsinmi ẹ̀mí. Ẹni a sàn wá sí àlàáfíà àti ohun gbogbo ta fẹ́. Bẹ́ẹ̀ ni o. Ìṣe kékeré o. Wọ́n ní ṣé o mọ̀ wípé kí wúrà ọlá gbogbo awuyewuye ta gbọ́ nípa wúrà ọlá ní ààfin nígbà yẹn. Wọ́n ní 3 weeks ago ṣẹ̀ ṣá mọ̀. Ṣé mo ṣe kíní yẹn fún wa ṣá? Ó dà pé mi ò sọ. But ó ṣe escape mind mi. A gbọ́ pé wúrà ọlá wọ́n lọ sí church Naomi ní nǹkan bí 3 weeks ago ṣá tó lọ confess. A gbọ́ pé ó lọ confess fún Naomi pé kó má bínú gbogbo nǹkan tó òun àti kábíyèsí jọ ń ṣe. Kì í ṣe pé kábíyèsí kàn jẹ́ pé òun ò tí ì pé láíláí pé òun kàn ní kó wá confess fún Naomi pé kábíyèsí lóòótọ́ olójú kò mú kó lọ pé bẹ̀tù kan yìí ṣe business. Pé business tó ń ṣe pé òun ló pa wọn pọ̀. Òun ló pa wọn pọ̀ pé kì í ṣe pé bóyá nǹkan mi. Òun ò ní kábíyèsí fẹ́ o. Pé kó raise ẹ̀ kúrò lọ́kàn ẹ̀. Gbogbo àṣà àti gbogbo àṣírí nǹkan táwọn olórí bad belle tó ń sọ fún òun. Òun ò ní kábíyèsí fẹ́ kì í ṣe pé bóyá òun fẹ́ padà sí ààfin. Lóòótọ́ ẹ̀sìn lòun. Wọ́n ní ẹ̀sìn náà ni wọ́n ní kó máa bọ̀. Kó máa bọ̀ kó ṣe bí ẹ̀sìn kan ti lọ ó ti dé. Ìwọ náà ti lọ ìwọ náà ti dé pé kí òun máa bọ̀. Pé torí ẹ̀ pé òun ò ní kábíyèsí fẹ́. Mo rò pé ìgbà yẹn wedding òun àti Àkúnmí ó ti ń ready. Torí ẹ̀ ló ṣe ní guts láti sọ pé òun fẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ Naomi. So gbogbo ìta sọ gbogbo ẹ̀ ṣá ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. At the end of the day wọ́n ní níṣe ni after tí bọ̀bọ́ yìí tí wúrà ọlá ti lọ ṣe marriage pẹ̀lú Àkúnmí. Wọ́n ní ṣe ló pe Naomi o. Pé Naomi tí ẹ mélòó. Pé òun ní àwọn èèyàn gidi kò sí nǹkan tó fẹ́ fi kábíyèsí ṣe o. Àwọn èèyàn gidi tó bẹ́tà kábíyèsí. Àwọn èèyàn gidi tó ní fọ̀n tán lè kọ́nà. Àwọn billionaires tó lè tọ́jú Queen Naomi. Àwọn èèyàn gidi tí ó máa fẹ́ Naomi tí ò ní sóbìnrin kan tó máa disturb irú tó lọ táwọn mélòó tó lọ dìrọ̀ mọ́ kábíyèsí odidi. Ẹ̀yin méje ló rán kábíyèsí kan. Pé kábíyèsí ń deceive o. Pé kò sí bí kábíyèsí ṣe lè sọ wípé òun nífẹ̀ẹ́ ẹ̀ tó kò lè fobìnrin ṣeré. Pé bó ṣe ń sọ wípé òun fẹ́ yìí òun ṣe mọ́ òun ṣe. Pé kábíyèsí túbọ̀. Ṣé tó wọ́n bá wá ṣe àlàyé fún ẹ ṣé wàá mọ̀ wípé òun àti kábíyèsí. Pé kábíyèsí sneak wá sọ́dọ̀ táwọn méjèèjì yìí jọ ń wọlé wọ̀de. Pé òun kàn ní interest láti padà sí ààfin. Torí òun ti ní àwọn tòun. Pé ṣùgbọ́n kí ó kúrò ńbẹ̀ kó ní ìfọ̀kànbalẹ̀. Pé kò worth káwọn tó wà ńbẹ̀ yẹn pé wọ́n worth Naomi. Pé kí Naomi kúrò torí wọ́n wá pé kò sí class Naomi nínú wọn. Gbogbo àwọn tó ń fẹ́ tó ń sá wìrìwìrì tó ń torí ọkùnrin ẹyọ kan. Pé kó kúrò òun máa ṣe gbá òun máa ṣàwó fún òun máa ṣe kéré. Àwọn pé Naomi yìí kéré o Naomi yìí young o Naomi tó fine. Wọ́n fẹ́ fi gbogbo beauty ó fẹ́ waste ẹ̀ ní ọ̀dọ̀ kábíyèsí tó yẹ pé léèní lọ́la gbogbo ẹ̀ ò ní fọkànbalẹ̀ pé kó kúrò ńbẹ̀ pé òun á mú ni. Wọ́n ní nǹkan tó kọ fún kábíyèsí ẹni tó sọ fún Naomi. Ó message Naomi kó ṣe gbọ́ kó ṣà o. Ẹ mọ̀ pé bá ṣe ń yọ sódà ń yọ gbọ́. At the end of the day wọ́n ní nǹkan tí èmi fẹ́ sọ fún Naomi ni pé èmi ò sì gbọ́ bóyá Naomi ti fún létí àbí Naomi bẹ́tì. Naomi ò lè ever fún ní èsì pé kí òun fi kábíyèsí lẹ̀. Instead tí Naomi máa gbọ́ ti wúrà ọlá. Kí Naomi kó sọ fún wúrà ọlá pé ọkọ òun nìyẹn láti ilẹ̀ pẹ̀pẹ̀. Òun ò lè fi ọkọ òun sílẹ̀ fún ẹlòmíì. Òun ò lè gbóúnjẹ alẹ́ òun fólógbò jẹ. Torí ẹ̀ ìyàtọ̀ tí Naomi yàtọ̀ sí ti wúrà ọlá fìyèfìyè. Bó ti ẹ̀ jẹ́ pé ó ti ẹ̀ ní lọ́kàn pé òun fẹ́ mú Naomi rìn yẹn wúrà ọlá. Kí Naomi má ní lọ́kàn pé ó fẹ́ gbọ́ ti wúrà ọlá. Torí àwọn plan láti bá ti
Naomi jẹ ó pọ̀ fún àwọn olórí. Torí ẹ̀ náà ṣe olórí Gbàtú Ẹ̀yọ̀ tó wà láàfin. Torí ẹ̀ ni wọ́n ṣe rán Wúràọlá, torí Wúràọlá mọ̀ pé nǹkan tóun ò ní jẹ ni, kò dẹ̀ gbọdọ̀, òun ò gbọdọ̀ fi run mú. Torí ẹ̀ ló ṣe wá ní wìrìwìrìwìrì ní nǹkan bí a month ago tó fẹ́ da ibẹ̀ yẹn rú tí ò bá jẹ́ Ọlọ́run, tí ò bá jẹ́ Ọlọ́run àti ìyá Naomi. Ìyá Naomi ṣe gudugudu méje o, tẹ́ ẹ bá mọ̀. Ìyá yẹn ṣe nǹkan lábẹ́lẹ̀ pé ọmọ òun, ilé ọkọ ọmọ lọmọ ń gbé. Èyí tó ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí tó wá pariwo láwọn olórí. Ẹ fọmọ tòun sílẹ̀, ọmọ òun ò fẹ́ ọkọ yín. Ẹ̀yin lẹ wá fọ́kọ ọmọ òun. Ọkọ ọmọ Naomi ẹ̀ tún wá ń gbógun tì. Báyìí báyìí ló máa rí fún yín. Ẹ̀yin tẹ ní kí ọmọ òun wá fi ọkàn balẹ̀ nílé ọkọ ẹ̀. Báyìí báyìí ló máa rí fún un. Tí ìyá yẹn ṣẹ́ kíní kan èpè rabada rabẹ̀dẹ̀ ló ṣẹ́ fún wọn níjọ́ yẹn tí inú kábíyèsí dùn, táyọ̀ kábíyèsí kún. So gbogbo akitiyan tó ń ṣe láàfin ni pé kí Naomi kúrò fún wọn, kán lè ráyè mú kábíyèsí balẹ̀. Torí kì í ṣe ìfẹ́ gidi náà ní sí kábíyèsí. Wọ́n ní olè ni wọ́n. Ẹ dẹ̀ wò, wọ́n ní Bíbélì ló sọ fún wa, ó ní olè kì í wá bí kò ṣe láti pa àti láti parun. Kò kàn wá, kò wá bá onílé ṣe eré, kò wá bá onílé ṣe kíni. Olè ni wọ́n, nǹkan tó ń fẹ́ jẹ náà wọ́n wá. Wọ́n dẹ̀ wá, wọ́n dẹ̀ ń fẹ́ kàn pa ọ̀tá kábíyèsí. Wọ́n fẹ́ gba throne lọ́wọ́ kábíyèsí. Torí àwọn ìjòyè gan pàápàá, ìtọ́ ń rán wọn kò ṣe é kó. Àwọn ìjòyè náà ń rán wọn. Àwọn tó fẹ́ gba throne lọ́wọ́ kábíyèsí wọ́n pọ̀ rẹpẹtẹ ńbẹ̀. So wọ́n jọ ogun àfọwọ́sowọ́pọ̀, òun náà jọ fọwọ́sowọ́pọ̀ láàfin yẹn. Ó ní àwọn tó ń báàkì àwọn olórí yẹn. Torí ẹ̀ náà ṣe sọ pé kàn kúrò láàfin àwọn ìjòyè. Àwọn kan nínú àwọn elders ti kábíyèsí lérò pé wọ́n bá òun ṣiṣẹ́ nínú cabinet kan. Gbogbo wọn pátá, àwọn kan wà tó jẹ́ pé onínúure ni wọ́n. Ṣùgbọ́n àwọn tó ń rán àwọn olórí yẹn, wọ́n pọ̀ ní ààfin yẹn. Kí kábíyèsí ṣọ́ra ṣe, kí Naomi náà kó ṣọ́ra ṣe. Naomi, ẹ máa gbàdúrà láìsími àti láìṣàárẹ̀. Bíbélì ló kọ́ wa bẹ́ẹ̀. Gbogbo àdúrà tá à ń gbà, wọ́n ní ṣe ni à ń deposit, Ọlọ́run bá wa deposit ẹ̀ ni. Pé àyè máa kó àjọ àdúrà wa o, a máa kó lágbára Kristi. Ṣé ẹ rí Naomi tí Wúràọlá ń sọ, iṣẹ́ tó rán wa? Wọ́n sọ bẹ́ẹ̀ náà, ó rí bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n má fi gbogbo ara lẹ̀ o. Torí ìwọ yàtọ̀ sí gbogbo wọn. Nǹkan tí Táyé ṣe tó mú jẹ, Kẹ́hìndé lè ṣe kó bu lọ́wọ́ o. Mo ti ẹ̀ jẹ́rìí Naomi, ẹ̀mí mímọ́ tí ẹ̀ ní gbà láàyè fún ẹ láti ṣe ẹ́ ní kọ̀kọ̀. Ó ti fọ́kọ ni Bíbélì ti sọ. Àwọn tí kábíyèsí tó ń kó kiri yẹn kò ní ṣe é ṣe, kò ní jọ́. Wà á sinmi nínú ọkọ ẹ̀ wá, inú adùn ayọ̀ á kún. Gbogbo kábíyèsí, ẹ̀mí mímọ́ ó máa kó sí inú. Gbogbo èyí tó ń ta mọ́ gbogbo obìnrin, kì í ṣe òun. Ẹ̀mí èṣù yẹn odindi èṣù ló wà nínú kábíyèsí. Kọ́ Ọlọ́run kó bá lé dànù. Kó fi iná gba gbogbo agbára òkùnkùn kúrò lára kábíyèsí. Kí kábíyèsí kó dé ènìyàn tọ̀ kí torí kì í ṣe ẹjọ́ ẹ̀. Gbogbo nǹkan tó ń da kábíyèsí láàmú tó wà nínú ẹ̀ tó jẹ́ kó máa ṣe nǹkan tí ò tọ́. Baba mi àti Ọlọ́run láti ìsinsìnyí lọ ní agbára ẹ̀jẹ̀ Jésù jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ohun tó tọ́ àti tó yẹ. Àwọn obìnrin tó jẹ́ pé ẹ̀mí èṣù, ẹ̀mí àgbèrè, kọ́ Ọlọ́run kó bá lé kúrò nínú ọkàn kábíyèsí. Torí ó máa sọ pé eléyìí wùn mí, eléyìí wùn mí, eléyìí no. Wọ́n ní tó bá jẹ́ pé ọwọ́ ọ̀tún ẹ̀ ló fẹ́ mú ọkọ sẹ̀, yẹ tètè bẹ̀rẹ̀ sí ní gé kúrò. Tó bá jẹ́ pé ojú kòkòrò ló fẹ́ mú ọkọ sẹ̀, ojú kòkòrò obìnrin, ojú kòkòrò tó jẹ́ pé nǹkan tó ní ewu tó lè pa èèyàn lára. Tí èèyàn bá ní ojú kòkòrò ni, tí èèyàn bá ní irú ẹ̀mí yẹn, kọ́ Ọlọ́run kó bá lé gbogbo ẹ̀mí yẹn jáde nínú ayé òǹtọ̀hún. Kábíyèsí Ọlọ́run máa lé gbogbo àwọn ẹ̀mí búburú jáde. Ìyẹn ń ṣe pé kán fi yangàn. Kò dá, nǹkan tí ò dá ò dá. Nǹkan tó lè pa èèyàn lára, ẹ jẹ́ ká mójú kúrò ńbẹ̀. Kọ́ Ọlọ́run ò ní jẹ́ ká ṣiṣẹ́ o. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí mẹ́séjì tí mo gbọ́ tí mo ní kí n wá fi tó yín létí kí ẹ lè mọ bó ṣe ń lọ. Wúràọlá ń advice Naomi pé kó kúrò, òun máa fi Naomi rìn, òun máa ṣe gbá, òun máa ṣàwo, òun máa ṣe kíni. Kí Jésù kó bá pẹ̀tù sí
Naomi àti kábíyèsí. Kí kábíyèsí, problem Naomi ni pé ó lóun ò fẹ́ orogún, kí kábíyèsí kó lé wọn dà. Kì í ṣe pé Naomi gan ò fẹ́, pé kó wo, kí kábíyèsí bá fẹ́ fẹ́ ìyàwó, ó lè fẹ́ this girl, Elizabeth, àti ẹ̀rí Elizabeth. Ó lè fẹ́ méjì, àwọn gbogbo ṣe gbogbo èèyàn ni ó lórí obìnrin láti máa kó obìnrin jọ. Òun ni kábíyèsí fẹ́ orí kòkòrò nìkan ni kábíyèsí kàn ní láti kó obìnrin, ṣùgbọ́n kò ní orí obìnrin púpọ̀, kò ṣe olórí obìnrin púpọ̀. Ìjàmbá ló ń fà fún, ìfàsẹ́yìn ló ń fà fún, àkóbá ló ń fà fún. So kábíyèsí ò ní choice láti tètè lé gbogbo àwọn obìnrin yẹn kúrò. Nǹkan tí ò dára lára èèyàn tó ń pa èèyàn lára, kí ló máa mú kúrò náà? Ó dàbí ìgbà tí èèyàn ní ẹ̀fọ́rí. Ẹ̀fọ́rí ń ṣe èèyàn kó wá sọ wípé a sì torí pé ó ti di bárakú kó má lo òògùn sí. Tó bá lo òògùn sí ó máa lọ. Ó dẹ̀ máa give way pátápátá nínú ayé ẹ̀. Ta ló fẹ́ nǹkan burúkú lára? Ọlọ́run máa bá wa lé gbogbo nǹkan burúkú tó lè pa wá lára, ó máa dé dànù. So kábíyèsí, Ọlọ́run á fún yín ṣe, á ṣe ẹ̀yin àti Naomi ní ọ̀rẹ́ ara yín kalẹ̀. Naomi ò rí gbogbo àwọn eléyìí kó tó wọlé. Kábíyèsí ẹ settle wọn kó máa lọ. Lágbára Kristi, gbogbo ẹnikẹ́ni tó wà láàfin yẹn tó ń dáná sí gbogbo àárín méjì kábíyèsí àti Naomi. Kí Jésù Olúwa jẹ́ kí iná yẹn pátápátá kó bẹ̀rẹ̀ sí ní máa jó wọn run ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, bẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé o. Ààbò Ọlọ́run á dájú lórí wa. A kú sí mi ni. Jésù ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Jésù Olúwa wa. Amen. Bye.